ọ̀nà fi ń dorí ìtàn Yorùbá kodò ṣé mọ̀ pé bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ní avac jáde ní Ọ̀fà tó ní nígbà táwọn baba ńlá baba wọn ń bọ̀ láti Mali Bọ̀nú làwọn kọ́kọ́ ṣé Bọ̀nú nàbí Bọ̀nkú Bọ̀nú làwọn kọ́kọ́ tẹ̀dó sí kan tó ya wọlé sí Ọ̀yọ́. ṣé mọ̀ kó tipẹ́ tí mo ti máa ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ àníṣe ló ń pọ́n ó ti wá ń fi hàn nísinsìnyí pé kòkòrò tí ń jẹ̀gbá wa ìdí ìgbà ló wà. mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rò pé ọmọ Yorùbá gidi ni wọ́n tá a bá wádìí wọn dáadáa ẹsẹ̀ ni bàbá wọn fi rìn wọ ilẹ̀ Yorùbá bàbá ńlá bàbá wọn ẹsẹ̀ náà fi rìn wọ ilẹ̀ Yorùbá from Ọ̀yọ́ àwọn lọ tẹ̀dó sí Ọ̀fà. ṣé ká sọ wípé nígbà táwọn baba ńlá Akeugbagold náà tún ń bọ̀ àwọn náà tún gba Bọ̀nú lọ wọ́n from Bọ̀nú wọ́n wá ya ó di wọ̀ lọ́wọ́ ní Ọ̀yọ́ lèmi fi ń sọ wípé tá a bá máa ṣe with the authentic and original Yorùbás most especially ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ ẹ nílò láti ṣe DNA náà gbé àbí NNDA èyí tó bá wù yín ẹ pé láti lè dá ojúlówó ọmọ ọkọ mọ̀ yàtọ̀ sí àwọn ọmọ àlè. The major problem that we have in Yorùbá today látọ̀ Ọ̀yọ́ yẹn ló ti ń wá ìbí dẹ̀ mọ̀ pa àwọn tí bàbá wọn tó jẹ́ pé mo ti sọ nú ọ̀rọ̀ bàbá kan ní kí n má sọ wípé ọ̀rọ̀ àhesọ mọ́ pé àwọn onílẹ̀ ló fi ọ̀rọ̀ yẹn sí mi lẹ́nu tí mo fi sọ pé nígbà tá a lọ pé bàbá wa Ṣàngó wa kó wá jẹ Aláàfin Ọ̀yọ́ ẹni a pè pé kó wá jọba òun náà kì í ṣòun àtìyàwó ẹnìkan náà ló máa wọlé ọ̀rẹ́ máa tẹ̀lé wá níbi tó ń gbé lọ́hùn tó dàgbà sí ọ̀rẹ́ máa tẹ̀lé wá ojúlùmọ̀ máa tẹ̀lé wá aládùúgbò mi tó ń gbé pé ọ̀rẹ́ mi fẹ́ lọ jọba ó yá àwọn tó tẹ̀lé bàbá wa Ṣàngó tó tẹ̀lé wá sílùú Ọ̀yọ́ ìgbà tí bàbá jọba tó rí pé ìlú dá ó yá ìwọ náà ó yá mú bí ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má fi mí lẹ̀ lọ ẹ̀yin ọ̀rẹ́ mi ó yá ìwọ náà ó yá àyè ń bẹ ilẹ̀ ń bẹ àwọn bàbá wọn àwọn yẹ wọ́n wá bí ọmọ láàárọ̀ ọmọdọ́mọ wọn ló wá ń jáde síta lẹ́ni ta wá tọ́mọ àlè fi wá pọ̀ nílẹ̀ Yorùbá. Akeugbagold lè la ẹnu gbàgà kó sọ wípé àwọn ìgbómìnà wọn yìí ṣe Yorùbá pé Ìlọrin yìí ṣe Yorùbá torí ìyẹn bẹ̀rù Sùlùgà àbàrí ọba àlọrin náà wọ́n fi ń ta ìran Yorùbá náà ń ta lọ́pọ̀ fún àwọn ará bíbà yìí ṣẹ́mi kó wọ́n máa ń sọ dáadáa ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìsìláàmù àwọn ẹlẹ́sìn 1990 ṣé sálábì ni sálábì lè ní lágbàjì pé àwọn sálábì 1990 ni àwọn tí ń dà lúrú sálábì 1990 ni àwọn tí ń bàlú jẹ́ sálábì 1990 ni tí ń kẹ̀yìn ọkọ sáyà sálábì 1990 ni tí kẹ̀yìn aya sọ́kọ sálábì 1990 ni tí ń kẹ̀yìn ọmọ sí bàbá sálábì 1990 ni àwọn ní dàlúrú sálábì 1990 ni tẹ́ bá ti rí wọn ẹ wojú wọn dáadáa sálábì 1990 ni kó lọ gbọ́tà dáadáa ẹni tó tẹ ìlú Ìlọrin ló tí àwọn òyìnbó tó kó wa lẹ́rú tẹ́ máa lè ṣe màgòmágó because they want to turn the Yorùbá to minority káwọn kó lè rọ̀ wọ́n lọ́rùn láti gbé agbára fún àwọn Fúlàní ṣé ìyẹn wa ti wá mí ní pé ilẹ̀ Ìlọrin Kwara State Ìgbómìnà they are from Fulanis. Ẹ jẹ́ kí n béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ Akeugbagold bíyá ẹ mọ̀ àti rí àwọn pásítọ̀ táwa mọ̀ dáadáa tí wọ́n bá fẹ́ lọ sórí preach tí wọ́n bá fẹ́ lọ sórí àkótí ìwàásù wọn á tàn kan ara kan lè ní ẹnájì dáadáa àwọn kan mí wọn á bíyá òun náà ti fa nǹkan bíyá òun mú nǹkan ní ọ̀rọ̀ tí ò yẹ kó tẹnu
èèyàn jáde fi ń tẹnu ẹ̀ jáde ogolo tó ṣe ìran Fúlàní list ìlú bí ogún náà list sọ́dọ̀ mi bí báyìí Ayégúnlẹ̀ Agbànà Alábẹ́ Owódé Alásòrò Aláràn Aláǹwà Bánkọ́lé Òkèèrè Gánmú Bàbá Ńlá Ayétòrò Bùdó àfiwọ́mọ àbí Àpáta Ọlọ́sìn Òkèèrè Ìsàlẹ̀ Sábẹ́ Olóhùntélé Òkè Ọdẹ ìlú Àgùnmú ṣé ìran Fúlàní ní jẹ́ bẹ́ẹ̀ tó mú Akeugbagold jáde síta tó ń sọ wípé ilẹ̀ Kwara state o kì í ṣe ilẹ̀ Yorùbá and we know the Kwara state have 16 local government. Out of that 16 local government, Yoruba takes 40 out of it, 12 out of it. Akeugbagold ṣe rí ẹ̀yin tẹ́ ń pera yín ní ojú Olúwa yìí tẹ́ ń pera yín ní agbẹnusọ Ọlọ́run yìí tí ẹ bá ti rí nǹkan tẹ́ máa fi wàásù nínú Kùránì àti Bíbélì mọ́ ẹ lọ sùn bí ẹ tẹ́ bá sùn tẹ́ bá jí ẹ rí kan mi ẹ má máa pa ìtàn torí pé fẹ́fẹ́ fún àwọn Fúlàní ṣé àwọn ọmọ Yorùbá tó ń pa nínú ní gbogbo ìlú tó ń pa yẹn sínú wọn lè dùn nígbà tá Akeugbagold sọ wípé torí pé Nàìjíríà ti pé wọn mọ́ north tí wọ́n dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́ tó ń pera ẹni ọmọ Ọ̀yọ́ tó dẹ̀ jẹ́ pé àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ àkọ́kọ́ Ọ̀yọ́ kejì Ọ̀yọ́ kẹta olómi mo fi sọ̀rọ̀ sí bàbá yẹn lánàá kí dẹ́ sọ̀rọ̀ gbà wọ́n nímọ̀yànjú ni bàbá Òwò Adé ọba Aláàfin Ọ̀yọ́ tẹni wọn lọ ń gbé Gani Adams káàkiri nígbà tá a sọ fún yín pé ẹni yìí ṣe Yorùbá gidi kí ló dé tó fi jẹ́ pé àwọn ọ̀tá tí ń ba yé Ọ̀yọ́ jẹ́ lẹ́yìn àgbààgbà lẹ́yìn Ọ̀yọ́ lẹ́yìn dàgbà yí ká tẹ̀ ń tanra yín tẹ̀ rò pé ẹ̀yin tan ọmọ Yorùbá. Akeugbagold gbọ́dọ̀ jáde síta kó wá sọ ìtàn bí Ìlọrin ṣe jẹ́ ilẹ̀ Fúlàní torí a gbọ́ wípé Ládẹni àti Ọ̀yọ́ òṣekúṣe Òjó òṣekúṣe ló tẹ̀dó Ìlọrin and they are from authentic Ọ̀yọ́s a gbọ́ wípé tí nígbà táwa ń kékeré àwa mo lè mọ̀ lára ṣùgbọ́n ẹ jìnnà bẹnu táwọn bàbá wa bá ń kí Ìlọrin torí àwọn Ìlọrin máa wá ń rajà lọ́dọ̀ wa ń bẹ àwa náà lọ́ọ́ rajà lọ́dọ̀ wọn nígbà táyé ò tí ì dàbáyé ṣe dà yìí tí wọn ò tí ì sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá di apààyàn tí ń rí Yorùbá ẹgbẹ́ wọn tí ń rí gẹ́gẹ́ bí ọ̀tá wọn ní tábà ti fẹ́ kí àwọn Ìlọrin wọn ní Ìlọrin Àfọ̀njá ẹnu dòjú yọ Ìlọrin Àfọ̀njá ẹnu dòjú yọ níbo ni Àfọ̀njá ti wá bóò ni Ìlọrin ṣe jẹ́ Ìlọrin Àfọ̀njá tí Akeugbagold wá jáde lénìí tó ní Ìlọrin yìí ṣe Yorùbá torí n ta fẹ́ jẹ torí kí àwọn Sùlùgàǹbàrí àwọn ìmáàmù wọn àwọn tí ń ṣe Allahu Akbar tí ń pààyàn tọ́lọ́run ò mọ̀ tọ́ sọ pé wọ́n mọ̀ lọ́run kán bá lè nífẹ̀ẹ́ yín mo mọ̀ pé kì í ṣe Akeugbagold ló ń sọ̀rọ̀ ìyẹn kankan sọ̀rọ̀ nínú ẹ̀ ni bí ó tọ̀ nǹkan ara ni Akeugbagold tọ̀ nǹkan ara ni kì í ṣe Akeugbagold ò lè sọ pé Ìlọrin ọmọ Ọ̀yọ́ ni nà án àbí káwádìí ẹ̀ dáadáa ni kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin gangan ẹ̀yin ní igi ọ̀rọ̀kọ̀ tí ń dáná rú bẹ́ẹ̀ ni Ìmáàmù Ọ̀fà jáde síta ó ní nígbà táwọn baba ńlá wọn bọ̀ láti Mali ìyẹn ni pé nígbà táwọn baba wa dẹ̀ máa sọ fún wa nígbà tí ẹ̀sìn ìmọ̀lẹ̀ tó wọ ọ̀dọ̀ wa mo lórí ọ̀fẹ́ àti lọ sí Asarudeen primary school náà gbé àfa kan wá tó bá ti ní kó ṣe alàbá àti aláàtò mọ àlùfẹ́ kú wà á légbò lára làwọn bàbá ẹ bẹ̀rẹ̀ ló dìjà gómìnà tó wà lórí oyè ńgbà yẹn lọ́ọ̀ ni ò jẹ́ ká parẹ́ làwọn bàbá wa sọ pé Mali ẹ̀sìn Mali náà ti wá Mali ni àwọn tó wá láti Mali
tí àwọn bàbá wa gbà lálejò ẹ̀sìn tó kó wa nìyẹn. Ojú wa ni ìmáàmù Ọ̀fà fi sọ wípé nígbà táwọn bàbá àti tòun ń bọ̀ láti Mali, àwọn bàbá àti tòun ń bọ̀ láti Mali, pé Bọ̀ọ̀nù náà kọ́kọ́ tẹ̀dó sí. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ Akeugbagold, ṣé adé Akeugbagold, níbo ni àwọn bàbá àti tiẹ̀ ti ń bọ̀? Ṣé Senegal ni? Nígbà táwọn bàbá àti tiẹ̀ ń bọ̀ láti Senegal, Kaduna náà kọ́kọ́ tẹ̀dó sí kó tó wá sí Ọ̀yọ́, kó tó wá máa claim pé àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n, and they are not a genuine Ọ̀yọ́. Láfi sọ fún àwọn tó jẹ́ genuine ọmọ Ọ̀yọ́ pé ẹ kíyè sára, the 95% the problem that Yoruba have today Ọ̀yọ́ ló ti wá. 95% of problem tí Yorùbá ń fèsì lẹ́ni Ọ̀yọ́ náà ti wá. Ọ̀yọ́, kí ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ojúlówó ọmọ bàbá wa Ọ̀rànmíyàn, kẹ́ ẹ ṣèwádìí dáadáa, kẹ́ ẹ fa ọmọ ọkọ kúrò láàrin àwọn ọmọ àlè, kẹ́ ẹ pàtàn fún wọn pé àwọn bàbá wa fún àwọn bàbá yín lẹ̀ pé ẹ tẹ̀dó sí bíbà yìí, ẹ ń ṣe jẹ̀níwò Ọ̀yọ́. ẹ má pàtàn ìran wa mọ́, ẹ má pàtàn ìran wa mọ́, ẹ ń ṣe jẹ̀níwò Ọ̀yọ́. ẹ pàtàn fún wọn pé ńgbà táwọn bàbá àti tiyín, tí bàbá yín ṣe ọdẹ lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn-ún, nígbà tí bàbá ń bọ̀ wá fẹ́ jẹ oyè bí bàbá wa Ọ̀wọ́ Adé, bí wọ́n ṣe lọ mú wọn ní Canada yìí, káwọn náà máa bọ̀ ká wá kó àwọn òyìnbó dání, kó wá jẹ ogún àtẹ́jọyè tán, káwọn náà òyìnbó yẹn fẹ́ padà pé no, we have lot of land here, you can take this place. Èmi náà sọ̀rọ̀ bí Amẹ́ríkà, Canada rún lára mi. Káwọn yẹn wá dé èèyàn ọ̀la, káwọn máa pàtàn. So let them know that they are not a genuine Yorubas. The problem, I repeat it, the 95 problem tí Yorùbá ń fèsì Ọ̀yọ́ ló ti wá. These people call Fulani today that they are killing the Yoruba like a chicken. Ṣáìdì ọ̀dọ̀ yẹn nígbà táwọn bàbá kan sọ, mo níṣẹ́ lẹ́yìn náà dé Yorùbá ni, ó ní kò sọ́ba tó máa jẹ ní Ọ̀yọ́ tí ò bá ti jẹ́ mùsùlùmí kò lè jọba. Can you imagine? Torí mùsùlùmí náà l'Akeugbagold fi ń kẹ́yìn sí Ọ̀yọ́, because nínú ìtàn àwọn bàbá wa tí my father arúgbó ara náà fi bí èmi, arúgbó ara bàbá mi dẹ̀ ti kú sí, ó ti lé ní almost 30 years. Bàbá mi ní pé ilẹ̀ Aláàfin ló dé Jẹ́bà létí omi lọ́hùn-ún, pé because he's a warrior ni àwọn Aláàfin tàná tí ń jẹ, kì í ṣe àwọn Aláàfin tòní tí ń dalérú, tí ń dọ̀nà rú. Àwọn Aláàfin títí ń jẹ ọwọ́jà àwọn dé Jẹ́bà. Bàbá mi sọ to the extent wọ́n tún kọjá omi sọ̀hún. Mo wá ní Niger State ní pé yes, pé tó bá wá díẹ̀ dáadáa ọwọ́jà Aláàfin débẹ̀. Ká má wá sọ pé the Benin, Togo, Ghana. Why you say rubbish today that Ilorin is not for the Yorubas? Ẹ bi léèrè dáadáa. Ìkọ̀kọ̀ lọ́lọ́run ó máa fojú ẹ̀yin ọ̀dàlẹ̀, ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin akótilétà tí igi ọ̀rọ̀kọ̀ ti ń dáná rú ní ilẹ̀ Yorùbá, lọ́lọ́run ọba mi ó máa fojú yín wọ̀n síta. So bí a ṣe ń pariwo pé wọ́n ń pa àwọn Yorùbá o ní Kwara, yẹn ni pé àwọn tó pa ní Yorùbá ní Kwara, they are not a Yorùbá. L'Akeugbagold sọ fún wa pé we should leave them alone, and their people. Lẹ́yìn ọmọ Ìgbò náà bá ń wo Akeugbagold níran, àáfàá wa ni àwọn àáfàá tó jẹ́ pé ọpọlọ orí wọn náà fi sọ̀rọ̀, torí pé kankan lè jẹun, tó jẹ́ pé tá bá ti sọ̀rọ̀ tó ń dùn tó dùn ẹ̀ jíjẹ ẹ̀ máa náwó fún wọn ní lágbo tí Ọlọ́run ò sí. Àwọn tí wọ́n embrace àwọn apààyàn, tá a sọ fún yín pé ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam ni, ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam ni, kẹgbẹ́ Islam sínú ayé yín. Islam táwọn bàbá wa dẹ̀gbà lánàá kì í ṣe Islam kill and go like this.
mo ló jẹ́ kí n kọrin lágbàjì pé àwọn Sálábì 1990 ni àwọn tí ń dà lúrú Sálábì 1990 ni tẹ́ ẹ bá dé àdúgbò kan tíbẹ̀ ń dàrú gùdùgùdù ẹ wádìí ẹ̀ dáadáa ẹ̀ rí àwọn àfáà yìí tán wá tán pera wọn ní àfáà àwọn ní ọmọ dànkanrú but àwọn tó jẹ́ authentic nínú wọn wọ́n mọ̀ wò pé àwọn ilé àfáà kan sọ̀rọ̀ síta pé ẹ̀ ń dá ojú ti àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ yín ẹ rí ọ̀rọ̀ Boko Haram sọ ẹ rí àwọn tó ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípẹran sọ àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ń lẹ̀ dí àpò mọ́ tá a bá gbé àlùkùránì sọlẹ̀ bọ̀bọ̀ kan wà tó ń pè ní mo ti gbàgbé orúkọ ẹ̀ bọ̀bọ̀ yẹn ń bá wọn fàbá àti bàbá tá a bá gbé àlùkùránì kalẹ̀ yóò ya wèrè ní yóò sàn lórí ni àwọn Fúlàní tí ń pa ìran Yorùbá wọn rí àlùkùránì gbé kalẹ̀ ìyẹn ni pé they are in full support. That is why you see somebody like Akeugbagold tó jáde síta tó ń sọ wípé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ẹ̀dẹ̀ ń wòran kí lẹ̀ ń mú ṣé torí owó iná àwọn bàbá àtàná tá máa ń ṣe wáàsí nígbà táwa ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí bàbá Muyideen Bello bá ń ṣe wáàsí àwa máa ń lọ síbi tó ti ta kẹsẹ̀tì ní pé ẹjọ́ ṣe ní latest wáàsí bàbá Muyideen Bello tó bá dalẹ̀ àwa gbẹjọ àjókòó tí àwa bẹ̀rẹ̀ sí ń gbọ́ tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ gan nínú ṣọ́ọ̀bù là ń lò ṣùgbọ́n ẹ̀yin tòní ẹ̀yin onísálábì 1990 tó jẹ́ pé nígbà tó orílẹ̀-èdè dàrú ẹ wá wo ṣẹ́tẹ̀ lè ṣe pé ẹja lọ lé kéwú lẹ́yìn náà fi di lẹ́dà àfa ọ̀sán gangan ẹ wá dá àfa àyẹ tán ẹ rí Kùránì yín tú mọ́ ilẹ̀ Yorùbá ló kù tẹ́ fẹ́ máa tú ayé yín máa tú ni ilẹ̀ Yorùbá máa gbóná mọ́ yín gbogbo ẹ̀yin ọmọ àlè tó fẹ́ dalẹ̀ Yorùbá ló gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ń ṣe ní dídùn síbi Fúlàní ṣe ń pa ìran Yorùbá níbẹ̀ ní pẹran bẹ́ẹ̀ bá rẹ́rìn láàárọ̀ ẹ̀ máa sọkún lọ́sàn-án ni bẹ́ẹ̀ bá rẹ́rìn lọ́sàn-án alẹ́ yín máa korò bí jogbo ni wọ́n ní wọ́n ń pààyàn go and check di àwọn security máa dókútà náà pa ní Òkè Ọdẹ gbogbo wọn pápátá Yorùbá ni wọ́n out of that 15 agbára la máa fi rí two méjì nínú wọn tó jẹ́ ẹlẹ́sìn míì they are all Muslim torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa bàbá kan bá mi sọ̀rọ̀ lẹ́nìí èpè tó ń kó ti Akeugbagold tí Akeugbagold bá gbọ́ ó yẹ kó lọ kó sọ̀sà ni ẹ mọ̀ torí pé ẹ fẹ́ ní owó ẹ mọ̀ torí pé ẹ fẹ́ ní ipò kẹ wá máa fún tí ẹ rí kẹ wá máa pìtàn kẹ sọ̀rọ̀ ayé di ọ̀pìtàn àtẹlẹ́ tó pera ẹ̀ ní ààrẹ ọ̀pìtàn ilẹ̀ Yorùbá níjọ́ tó tẹ̀ sọ pé tápà ló dá Èkìtì ló tẹ Èkìtì dó ni mo ti rí pé ó dàbí pé ọpọlọ bọ̀bọ̀ ètí ó ti yí ọpọlọ ẹ ti yí wọ́n ti kọ́ ọpọlọ ẹ lọ eérú ló kù tó wà mẹ́ ìkọ̀kan lọ́lọ́run ọmọ máa fojú yíyan síta ẹ̀ẹ́dẹ̀ ẹ máa sọ kúkú ni ìgbérara lára ń ké wọlé tẹ́ ẹ bá fi ìran Yorùbá lọ́rùn lẹ̀ because àwọn ìtẹ́jọ́ di mímọ̀ fún wa pé ọba aládé ló pọ̀ jù ní Kwara àwọn ìtẹ́jọ́ di mímọ̀ fún wa wípé ilẹ̀ Yorùbá ní Kwara ń ṣe tí ohun àná yìí ṣe Yorùbá ṣé ìwọ̀n ṣe Yorùbá ṣé òró yìí ṣe Yorùbá ṣé ìgẹ̀mú yìí ṣe Yorùbá àjàṣẹ́ èpo mo ti sọ̀rọ̀ kan àjàṣẹ́ èpo ìpòtì àti ìpòkíá wọ́n ní ọmọ bàbá ọmọ ìyá ni wọ́n àjàṣẹ́ èpo fọ́tò Kwara State ìpòtì fọ́tò Èkìtì àjàṣẹ́ ìpòkíá fọ́tò Ogun State àwọn òyìnbó yẹn wá ń pín wa nípìnkúpín because they want to turn the Yorùbá to minority pé kẹ́nu Yorùbá má bàa lọ́rọ̀ àwọn tó tún tẹ̀lé àwọn ọmọ tó tẹ̀lé bàbá wa Ṣàngó wọ ilẹ̀ Yorùbá tó wá ń dorí ìtàn wa kodò Ògún ló máa pa gbogbo yín ilẹ̀ Yorùbá máa mú ọ̀hún yín á gbóná mọ́ gbogbo yín tẹ́ ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá ẹ má fi ẹ̀sìn bà ilẹ̀ Yorùbá jẹ́ both Christian Muslim and ìṣẹ̀ṣe we are one àwọn bàbá wa tó fún wọn láàyè wọn fún wọn láàyè láti wá sọ ọmọ
bàbá di ọ̀tá ara wọn. Wọ́n fún wọn láàyè pé láti wá sọ ọmọ ẹ̀gbọ́n di ọ̀tá ọmọ àbúrò. Bọ̀tẹ̀ ti tó dàbẹ̀ lénìí. Tẹ́ ẹ bá jẹjọ́ ọmọ ìyá tí ò bá ti ṣe mùsùlùmí ẹ ti dọ̀tá ẹ̀. Ẹ sọ dọ̀tá. Pé tó bá rọmọ ìyá ẹ tí ò bá ti bẹ́ẹ̀ ṣẹ̀ sí mùsùlùmí tí ò ṣe ìsìláàmù iná ní ọwọ́ kí gbogbo Yorùbá wá di apààyàn. Ṣẹ́ra àwọn tó ló ń ṣẹbọ yẹ ẹbọ wọn sì wà òkè. Ẹbọ wọn wà òkè torí ẹbọ wọn àrẹ̀mọ ni wọn. Kì í ṣe ẹ̀yin tí ń dọ kì í ṣe ẹ̀sìn tí ń dọ̀bẹ tí ń dàdá tí ń da lu ọmọ èèyàn tí ń pa ọmọ èèyàn bí ẹni pẹran tádẹ̀ máa yọ̀ tádẹ̀ máa jó. Everybody know that Sulu Gambari gbogbo bó ṣe pààyàn nílẹ̀ gómìnà ẹgbọ́ kí Sulu Gambari ó sọ̀rọ̀ no wọn ní sọ̀rọ̀ torí pé iṣẹ́ tá a rán àwọn ọmọ wọn làwọn ọmọ wọn ń jẹ́. Wọ́n náà lọ bá gómìnà nílá òkè n tẹ́ fẹ́ ṣe yẹn náà dá ẹ jẹ́ kí n lọ bá bàbá Sulu Gambari pé he should not allow the Yorubas láti dá fìjìláńtì wọn lẹ̀. Wọ́n wá kó àwọn bòròró wá àwọn bòròró ọ̀sẹ̀ kẹta tẹ́ kó àwọn bòròró dé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ọmọ Yorùbá ń bẹ̀. Ti mọ̀ pé set-up ni pé wọ́n fẹ́ pa ìran Yorùbá run ni. Tẹ́ ẹ bá lọ sí Òmù Àrán today wọn lédè míì bí Òmù Àrán bá ń sọ̀rọ̀ wàá mọ̀ pé they are authentic original Yorùbás. Tí Òró bá ń sọ̀rọ̀ they are Yorùbás. Tí Bankole bá ń sọ̀rọ̀ they are Yorùbás. Káàkiri àwọn ìlú yẹn ní wèrè kan wá jáde síta torí pé ó fẹ́ gbowó orí YouTube ó fẹ́ káwọn ènìyàn mọ̀ kọ́ lè máa praise ẹ̀ ní Ìlọrin kọ́ lè máa praise ẹ̀ ní Ìlọrin pé ekiri kẹlẹ́bí kan pé Ìlọrin yìí ṣe ara Yorùbá. Bóyá tí ìtàn pò fún Akeugbagold náà fi kíní yẹ sí ìkàlẹ̀ ní tó po tí yẹ tó bá dẹ̀ jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ sọ nítorí pé òun wojú rere àwọn kan ilẹ̀ Yorùbá máa bí ẹ́. And it show that you are not a genuine original Oyos. Fake Oyo ni ẹ́. Akeugbagold, Afa Akeugbagold, Sheikh Akeugbagold, you are a fake. Tó bá lè lanu pé Ìlọrin àwọn ìgbómìnà tán pa nípakúpa pé they are not a Yorùbá. Pé Ìlọrin yìí ṣẹlẹ̀ Yorùbá. Níbo ló ti bá ìtàn títí ẹ? Níbo ló ti bá ìtàn títí ẹ? Okay, torí pé wọ́n ìjọba Nàìjíríà bó ṣe pé wọ́n kó north bẹ̀rẹ̀ láti Ìlọrin. Let me tell you what it because you are a fool. I call you a fool. Ó kàn ń wá agbádá gẹ́rẹ́gẹ́rẹ́ ní àwa ìjú ẹ lọ́lọ́jọ́ rí. You are a fool. Ekiti was a pọ́nbélé ọmọ Odùduwà. Ọmọ Odù tó dá ìwà. Ọmọ Ògún. Our origin is from Ilé-Ifẹ̀. Tí agboolé wa ń bẹ́ẹ̀ ṣé wèrè ti gbàgbé pé Ekiti local government wà ní Kwara state tán pé mọ́ Kwara state. Ekiti local government wà ní Kwara state tán pé mọ́ Kwara state. Lára ẹ̀ láti rí òbó Ayégúnlẹ̀ because they want to turn Yorùbá they want to use Yorùbá against Yorùbá. Wọ́n pe ìlú kan ní Ẹ̀dá Oníyọ̀ ìyẹ́fọ̀ sí Èkìtì. Ìkejì òbó Ayégúnlẹ̀. Tẹ́ ẹ bá dé ìlú méjèèjì èdè wọn ò yàtọ̀ síra wọn but today they are enemy torí pé ìkẹjẹ Kwara ìkẹjẹ Ekiti. Go and check Ekiti local government in Kwara state. Ekiti local government in Kwara state. Ṣé àwọn yẹn náà Fúlàní ni wọ́n? Ṣé Fúlàní ni wọ́n? Ẹ kàn máa fi Yorùbá ẹ máa fi wájú rere àwọn Haúsá yìí. Ẹni tó yẹ kó dúró nídìí òdodo kó sọ̀rọ̀ nídìí òdodo pé one with God is a majority ṣùgbọ́n nítorí pé ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ́ pẹ̀lú àlàkẹ́gbà wo ó máa kẹ́gbà ìyà we face you torí ara nǹkan Yorùbá bí ẹni kan mi gbogbo ẹ̀yin tẹ́ bá ti gún against Yorùbá lọ́wọ́ tá a wà yìí Olódùmarè ó máa bomi ìkorò fún yín mu ní tọmọtọmọ tayátayá torí ẹni bá ń fi kú téèyàn dúpẹ́ màmá kan wà ó lóun ò lẹ́sẹ̀ mọ́ wọ́n ní nígbà tán ń lé wọn lọ ọmọ yẹn ní òun gbé ìyá oníyàsẹ́sẹ́ òun gbé ìyá sá eré
wọ́n kó AK-47 lé wọn lọ́wọ́ wọ́n wá ń pa ọ̀ràn Yorùbá. Àwọn ọmọ àtọ̀húnrìn wá bàbá mi Asiri gbadé ṣeré yọ àwọn ẹ̀kọ́ máa dára fún yín ojú òní tì yín. Àwọn ọmọ àtọ̀húnrìn wá nígbà tí Ṣàngó fẹ́ jẹ ọba Ọ̀yọ́ tó tẹ̀lé Ṣàngó wọ ìlú Ọ̀yọ́, they are the cause of the problem that we face today. Wọ́n kàn claim pé Ọ̀yọ́ ni wọ́n. Go and check them. Orísun wọn is from Mali. Àwọn míì nínú wọn wá láti Senegal. Nígbà tó dé bíbá yìí ẹ mọ̀ pé Yorùbá mọ̀ bá ṣe fi kẹsàlejò wọ́n máa ń fún wọn lọ́mọ wọ́n máa ń fẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ lọ́pọ̀lọpọ̀ nínú wọn ló fi ń claim pé we are from Ọ̀yọ́. Ìmí nínú wọn tìrìkọ́tà ara wọn is from Fúlàní. Kọ́tà ayọ̀kan tó kù ló jẹ́ ti Yorùbá. Ẹ ti mọ̀ wípé ìwà bí agánagàn bí dìgbòlugi náà ni ọmọ wò. Ojúlówó ọmọ ọkọ tó bá jẹ́ ojúlówó authentic di Yorùbá will not ever happy for what is happening in Yorùbá la. Torí ìran Yorùbá ò ní kẹ́ni tó lọ́bẹ̀ ọmọ jẹ̀kọ́. Ìran Yorùbá ò ní kẹ́ni kó nílé kó mọ̀ rí lé ẹ̀gbẹ́. Wọ́n ẹ̀ tó fi jẹ́ pé àwa tá a accommodate wọn náà wọ́n á fún wa ní problem. Mo ti jáde lénìí. Mo ti rí wọn. Àrà tó wù wọn náà ń dá. Àrà tó wù wọn. Àrà tó wù wọn náà ń dá ní ilẹ̀ Yorùbá. Wọ́n kó àwọn àjòjì wá. Bàbá kan sọ ìtàn kan. Ó ní agboolé tó wà ní Ìlọrin yẹn. Agboolé tó wà ní Ìlọrin tó jẹ́ ti Fúlàní. Ó ní bóyá ló pé 90 kẹ̀. Ó ní bóyá ló pé 20. Yes. Ó ní ṣùgbọ́n agboolé tó wà ní Ìlọrin tó jẹ́ ti Yorùbá, I'm talking about Ìlọrin, I'm not talking about Kwara State. Ó ní ti Yorùbá jẹ́ 1,000 plus 1,100 or something. So that we are the real original of the Ìlọrin. Wọ́n yá bẹ̀ lónìí. Tó bá yá àlejò máa lọ tí wọ́n bá lọ tí máa lé wọn á lé wọn. Ó ní mo fi láìkì ìyá ọlọ́sùn yẹn. Ó takú tì wọ́n pé èmi ò bẹ̀rù yín o. Ọmọ Ìlọrin pọ́nbélé lèmi. Ọmọ Ìlọrin pọ́nbélé lèmi èmi ò bẹ̀rù yín. And one of my brothers náà ti jáde títà ń sì tí pé dà ní ọmọ Àfọ̀njá. Àwọn tí ò ṣẹlẹ̀ rí ti ṣẹlẹ̀. Onílé máa gbalé. Akeugbagold kó tètè. Tíṣà àbá ò bá ti pé ẹ lọ wáṣẹ́ mi ṣe. Ṣé gbọ́ mi? Ojú àwọn èèyàn ti ń là. Ṣé gbọ́ mi? When you tó jáde ń gbà yẹn lọ́hùn pé àkóra wa sí ṣọ́ọ̀ṣì àkóra wa sí mọ́ṣáláṣí China develop ní máìmá ní sẹ́ǹsì o àṣẹ sẹ́ǹsì ẹ̀yìn ló wà ìgbà tó bá ti wá síwájú ló máa sọ̀rọ̀ gidi. Go and check the history. The owner of Ìlọrin ìtàn máa jẹ́ kó di mímọ̀ pé he belong to the Ọ̀yọ́. Ogun Fúlàní tó wọlé ń jọ̀wọ́n àná ṣe bí Ọ̀yọ́ iná àwọn ṣe bí àwọn Fúlàní náà ló tó Ọ̀yọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ìyá rí ọ̀jẹ́ genuine authentic ọmọ Ọ̀yọ́ wàá kà nínú ìtàn pé Ọ̀yọ́ lé àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ empire àwọn Fúlàní ló sọ dohun ìgbàgbé lẹ́nìí. ìwà jáde síta ọmọ Ọ̀yọ́ ni mí èmi lọ́mọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ń ṣojúlówó ọmọ Ọ̀yọ́ fake lẹ́yìn. You are fake. You are authentically fake. Ò ń gbọ́ òkè ọdẹ. What is the meaning of òkè ọdẹ? Ìyẹn ni pé ní òkè tí àwọn ọdẹ máa ń wà náà sọ dìlú. Pé gbogbo àwọn tó wà nílùú yẹn ọdẹ pọ́nbélé ni wọ́n. Kí ni ṣé èdè Fúlàní nìyẹn? Òkè Onígbín ṣé èdè Fúlàní ni? Báńkọ́lé ṣé èdè Fúlàní ni? Òró Ìlọ́ta ṣé èdè Fúlàní ni? Kí dẹ́ ń ṣẹjọ́ ẹ̀yin wèrè yìí kì í ṣẹjọ́ ẹ̀yin wèrè tẹ́ ń pera yín ní àfa burúkú olè. Ṣé rí àfa tó ń jáde síta tó ń àtàkì yín yẹn pé irọ́ lẹ̀ ń pa tẹ́ bá àtàkì gbogbo wa la máa kẹ́nu bò yín. Kì í ṣẹjọ́ yín àwọn ọmọ Yorùbá tá a ti ń pariwo látijọ́ ìpè ẹja agbára wa
ẹ̀sìn ìsìlámù náà ni ẹ̀sìn ìsìlámù náà ni mò ń béèrè wíṣí ẹ̀ tí ìsìlámù tó wọ ilẹ̀ Yorùbá wíṣí ẹ̀ tí kìrìsìtẹ́nì tó wọ ilẹ̀ Yorùbá ṣé àwọn làkọ́kọ́ tó kọ́kọ́ dé ni dídílé yẹn èèyàn kan ló ṣe máa accommodate èèyàn kan ṣé mùsùlùmí ló accommodate àwọn tó kù ni àbí ìgbàgbọ́ ló accommodate àwọn tó kù àbí àwọn bàbá wa ló accommodate àwọn tó kù wọ́n ṣàti ń bá Ọlọ́run wọn sọ̀rọ̀ kẹ́yìn tó dé ẹ̀yin pa Ọlọ́run tó dé wípé ìwà burúkú ọwọ́ yín ó ju tèṣù lọ kẹ́ gbọ́bẹ̀ lẹ́yìn kẹ́ tó máa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kẹ́ máa pààyàn lọ Allahu Akbar Allahu Akbar you want to turn all the Yorùbá to apààyàn we will not allow it àwa òjijì ẹ̀sìn we will not allow it so má pa ìtàn go if you want to talk about Quran ètò tó wà nínú Quran tí pásítọ̀ bá ti ń sọ ìtàn tí pásítọ̀ kan bá jáde síta tó gbé bíbélì dání tó ń sọ ìtàn bọ́n ṣe tẹ́ mọ́ ṣe bí Ifẹ̀ ò dáyé níbi ojú rẹ̀ tí ń mọ́ wá à sọ pé sà ṣé inú bíbélì lẹ̀ ti ń kà á ṣé inú bíbélì lẹ̀ ti ń kà sà tó bá ń sọ ìtàn ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ nílé Ifẹ̀ bí wọ́n ṣe tẹ́lé Ifẹ̀ dúró àwa yìí máa lórí ọ̀fẹ́ pé sà please ṣàṣẹ ń tẹ̀ ẹ́ sọ yẹ ṣé inú bíbélì lẹ̀ ti ń kà ẹ fi tán Yorùbá lẹ̀ ṣé ìtẹ̀lé tó pa ṣé inú Kùránì ló wà you are not a genuine Ọ̀yọ́ please you are not a genuine Yorùbá àìràn bàbá yín Málì náà ti wá àgbàyín lálejò ni la fi ń pe àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ àwọn tó fẹ́ sọ Ọ̀yọ́ lẹ́nu ẹ má jẹ́ àgbà wọn láàyè wọ́n ti pọ̀ láàrin wa àwọn igi ọ̀rọ̀kọ̀ tí ń dáná wá rú àwọn àwòrọ̀kọ̀ tí ń dọ̀bẹ̀ ẹnu àwọn tí ń ṣílẹ̀kùn fún ọ̀tá òde àti ọ̀tá alẹ́ láti ṣe wá ní jàǹbá we must not allow them that is why we are called for the freedom of Sunday Igboho. wọ́n mọ̀ pé tí ọmọ Adéyẹmọ bá wọ Kwara State kẹ́kẹ́ ó parẹ́rẹ́ má ti ọ̀rọ̀ wọn lẹ́nu náà fi ní pé rárá o Sunday gbẹ́dọ̀ wá o ní gómìnà wọn ti rárá kí Sunday Igboho má wá ní Sùlù Gàmbàrí wọn ní rárá Sunday ẹ̀rọ ẹ̀ má kó Sunday Igboho wá sí Kwara State kò dẹ̀ sí ìgbà tí mọ́kù ò ní kú kò sí ìgbà tí ẹ̀yin ọmọ Málì ò ní fi Kwara lẹ̀ because it belong to us ilẹ̀ máa jà àwọn bàbá wa jẹ́ ó di mímọ̀ fún wa pé ilẹ̀ ń gbọ́ràn ilẹ̀ máa jà ìṣẹ̀dá Àfọ̀njá máa jà yín lógun gbogbo ẹ̀yin tẹ̀ ń darúlú pọ̀ mọ́ Ṣàpà that you know the truth ṣùgbọ́n torí owó tẹ̀ ń gbà ní Saudi Arabia lẹ́fí ń fawọ́ aago Yorùbá sẹ́yìn torí owó tẹ̀ ń gbà lẹ́fí ń tan ọmọ Yorùbá. Kwara belong to the Yorùbás. Akeugbagold lọ ó yẹ kó padà sí ilé ẹ̀kọ́ the history kó lọ ṣe history. Kwara belong to the Yorùbás. We are the owner. It is because they want to turn the Yoruba to minority. Minority. Let me give you another example. Tí àwa Ekiti bá máa kíyàn tá bá máa gbọ́ okun o ṣálà ló ṣe àbí bẹ́ẹ̀ kọ́ àwọn bàbá wa kan wà àwọn ọmọ ìyá wa kan wà ní Kogi àwọn Ẹ̀gbẹ́ Ìsànlú wọ́n pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ tán sọ okun yẹn di orúkọ nígbà táwa ń bèèrè lọ́wọ́ àwọn àgbààgbà àwa máa sọ pé okun ń bìrà yìí okun o okun kéètì okun o àwọn kan sọ orúkọ mẹ́ẹ̀ àwọn bàbá títí wa máa sọ fún wa wípé ṣe rí àwọn okun yẹn àti Èkìtì ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n dẹ̀ pé wọ́n mọ́ Kogi ṣé Fúlàní náà ni wọ́n wèrè bẹ́nu dìrọ̀kọ̀ tó sọ pé orí bí ọpọ́n fá àwọn ẹ̀sìn Islam ìjọ́wọ̀n àná tí àwọn bàbá wa fi ń wùyàn lẹ́sọ̀ di ẹ̀sìn kóró yẹ́ ẹ̀ mọ̀ pé sọ́ di ẹ̀sìn kóró tí gbogbo ènìyàn ń sá fún sí tó gbé èèyàn ti ń là pé ẹ̀ ń tàn wá ní olè lẹ́fi ń jà
pé okun o àti Ekiti pẹ̀lú Ìjẹ̀ṣà go and check the language ẹ lọ wo ẹ rí i pé èdè wọn díẹ̀díẹ̀ ló fi yàtọ̀ síra wọn. àwọn okun àwọn Ìjẹ̀ṣà àwọn Ekiti tó fi dé Àkúrẹ́ tí Àkúrẹ́ àti Ekiti bá ń sọ̀rọ̀ agbára lẹ máa fi hàn pé èdè yẹn ń yàtọ̀ síra wọn. Their brother and sister ṣé Fúlàní làwọn okun torí pé wọ́n fẹ́ reduce population Yorùbá wọ́n rí agbára the energy that God give to the Yorùbás pé okay tẹ́ bá tẹ̀ máa dìbò tẹ́ bá máa sọ anything tẹ́ bá ń sọ̀rọ̀ nígbà tí tẹ́ bá ti ń sọ̀rọ̀ tẹ́ bá ti dìbò tó jẹ́ pé wọ́n di a minority tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ ńbẹ ẹ̀ lè capture wọn ẹ̀ rí yẹ̀rù wọ́n ran lẹ wá ń sọ káàkiri torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ń jẹ́ pé àwọn tó pariwo ní Ìlọrin ní àwọn tó pariwo pé Fúlàní pa wọ́n Ìlọrin ṣe ilẹ̀ Yorùbá ní Ìlọrin ní ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ ẹ ti yá wèrè ta bóyá yín náà ti mú bóyá mú wọn tún tẹ́ ẹ mú Akeugbagold ní Salafi 1990 ẹ kàn lanu ẹ máa sọ̀rọ̀ tí inú ó máa fi bí èèyàn tí èèyàn máa wò pé àárín àwọn èèyàn wo ló ń wà yìí bá a dẹ̀ rí àwọn ọmọ ọkọ àwọn authentic ọmọ ọkọ tó dúró tán tí wọn ò fẹ́ kí ìran wọn ó dàrú tó dúró tán. a mọ àwọn ọmọ tó jẹ́ ojúlówó ọmọ Ìlọrin that they know pé ìran bàbá wọn Ilé Ifẹ̀ náà ti lọ ìran bàbá wọn Ilé Ifẹ̀ ni àwọn ò gbọ́ gbogbo bí lè ti ṣẹlẹ̀ yìí nígbà tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n ti fi sùúrù bá ń tó dára jẹ́ làwa fi ń pariwo lóde òní pé kì í ṣe gbogbo nǹkan ní sùúrù máa yanjú kẹ́ má dẹ̀ gbàlejò ọ̀ràn mọ́ lèmi fi lè sọ pé the 95% problem that we have in Yorùbá to today Ọ̀yọ́ ló ti ń wá lọ́wọ́ àwọn tó tẹ̀lé bàbá wa Aláàfin Ṣàngó wọlé tí bàbá yẹn ní pé ọya ìyẹn náà ẹ máa múlẹ̀ lọ táwọn náà tí àjòjì wá ń ṣe bí ọmọ onílẹ̀ tí ń dọmọ onílẹ̀ láàmú tẹ́ ẹ bá ṣọ́ra ẹ máa dẹ́bọrú bí Akeugbagold yá fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé first Quran àti àdìsí tẹ̀ ń ká ní kẹ́ máa kà ẹ máa kà leave Yorùbá history alone because you are not a Yorùbás. àwọn bàbá yín wá tọrọ ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n tẹ̀lé Aláàfin Ṣàngó wọlé ni àwa máa pàtó fún yín. lẹ́yìn náà fi claim pé ọmọ Yorùbá ni yín no you are not a Yorùbás. tó bá fẹ́ mọ ìdílé bàbá ẹ lọ bá ìmáàmù Ọ̀fà á lè mú ẹ lọ sí Mali níbi tẹ́ ti wá Akeugbagold. tó bá fẹ́ mọ ilé bàbá ẹ ilé bàbá ẹ tó ń claim lọ́yọ̀ yẹn kì í ṣe ilé bàbá ẹ. Aláàfin Ṣàngó ló fún yín nílẹ̀ ń bẹ́ẹ̀ pé ọyá ẹ̀yin tẹ́ tẹ̀lé mi wá láti Nupe yìí ọyá ẹ̀yin náà ẹ mú bíbà yìí ẹ wá sọ̀rọ̀ ayín di nǹkan ẹ sọ̀rọ̀ ayín di ntẹ́ ẹ̀ jẹ́ wà ń pàtàn Yorùbá lẹ́ni please don't try it again o torí àwọn bó ṣe ń pa ìran Yorùbá ní Kwara yẹn ọgbẹ́ ọkàn ló jẹ́ fún àwa ọmọ ọkọ ìbànújẹ́ ni kí mọ̀jèsí mọ̀ tójú ìyá ẹ̀ kó má rọrùn tẹ́yìn bá ń rò pé ó jẹ́ ìdùnnú yín ó máa pa yín lẹ́kún láìpẹ́ torí adániwáyé máa jà please don't say anything about Yorùbá again you are not a Yorùbás. ẹ̀yin tẹ́ ń pè ẹ̀sìn ìsìláàmù ìkẹtẹ̀ jáde nínú wọn ó ní Yorùbá tó bá jẹ́ ọmọ ìyá òun ni tó jẹ́ the same father the same mother nájọ bíra wọn tó bá ti lóun ṣe ìsìláàmù mọ́ òun àti èyí ṣe ọmọ ìyá mọ́ ṣùgbọ́n tó bá dára àta ló lóun fẹ́ ṣe ìsìláàmù tọ́jọ́ wà ní ìsìláàmù òun lọ́mọ ìyá òun kí gbogbo wa wá já apààyàn ṣe bá a rí ní tí àwọn Fúlàní yìí ṣe tó rọrùn tán ní eye ènìyàn tó bá ti pa ló máa gba ládàá lọ́dọ̀ Allah tí Allah di apààyàn tó dẹ̀ ń pè èpè sí di apààyàn ọ̀tá àwọn tẹ̀ ń pè lẹ́lẹ́bọ̀
àrẹ̀mọ làwọn. Yorùbá yìí ṣàpààyàn, so we know nípa ìṣe wọn àti pé nípa ọ̀rọ̀ ẹnu wọn la máa fi mọ̀ wọ́n. Tí ọmọ ọkọ bá sọ̀rọ̀ a máa dá ọmọ ọkọ mọ̀, tí ọmọ àlè bá dẹ̀ sọ̀rọ̀ a máa dá ọmọ àlè mọ̀. Ní Yorùbá fi máa ń sọ wípé èéfín ní ìwà bó ti wù kẹ́ ẹ pamọ́ títí tó máa orí síta. Ìṣódà àti pé lóòótọ́ àti lódodo gbogbo eléyìí tí àáfàá Gidi Akeugbagold ń sọ látijọ́ yìí ó fi ń wìn ní àti ọmọ Yorùbá ni. Ojúlówó ẹ̀ ló ṣẹ̀ wá jáde síta pé it was not a genuine Yoma, is from Mali. Ẹ fi Yorùbá lọ́rùn lẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ́wọ́ sí pípa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bí gba ọmọ ìkankan ò ní da yẹpẹ̀ bò yín bẹ́ẹ̀ láṣẹ Olódùmarè. Ẹ máa ráre kú ni. Gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ́wọ́ bí ẹ̀mí Yorùbá ṣe ń ṣòfò lójoojúmọ́ ẹ máa ṣòfò tọmọtọmọ tayátayá ní. Àdánwò Olódùmarè máa dé bá yín. Bẹ́ẹ̀ ni àwọn tó bá sọ pé àwọn máa dìde láti wá ràn yín lọ́wọ́ wọ́n wàá bá ìbínú Olódùmarè pàdé. Bó ṣe máa rí nìyẹn, kò ní yí padà. Ẹ̀yin ọmọ Yorùbá a ti dé ìkórìtà no retreat no surrender. Ẹ ti rí pé àwọn tá a fẹ́ yìn títà rò pé ojúlówó ọmọ ọkọ ni wọ́n ṣe rí pé wọ́n ti ń jáde síta sí pé di àrí ọmọ àlè. Èrè ìdí tí gbogbo wa fi gbẹ́dọ̀ pẹnu pọ̀ nìyẹn pé bàbá Bọ́lá Ahmed Tinubu must free Sunday Igboho. Embargo tí Buhari Fúlàní gbé lé Yorùbá lórí bàbá Bọ́lá Ahmed Tinubu must gbọ́n dànù torí pé wọ́n fẹ́ kéèjì wa ni kí omi tó tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu. Àwọn agent wọn ló ti rí tó ti ń jáde yìí o. Àwọn mufti Ìwó, àwọn wàsírí Ìwó, àwọn olúwo, Akeugbagold, ìmáàmù Ọ̀fà.